àdùbí ọjọ́ ọ̀rọ̀ pé mo lanu kó tó mo tún fẹ́ dárin fáláyẹyẹ tó ń ṣayẹyẹ orí kọ́dún lọ́wọ́ ta ni bá tún dárin ayẹyẹ fún bí ó sẹ́ni mi ẹ̀jẹ̀ mi ìmùlẹ̀ mi ẹni mi pàtàkì Òjó Olúkúlóyè náà ni mò ń kúkú ń bá wí. ńlẹ́ o Òjó Olúkúlóyè ọmọ abádìẹ sàbà lórí ẹyin adìrẹ́ pọ́n kúkú òjò pọ́n kẹ̀kẹ̀kẹ̀ Òjó òsì ńlé ọmọ adìyẹ ń dàgbà ó jàre Òjó ìbáwà ńlé ìbádìí pàwíyá ẹ̀jẹ̀ aládìyẹ ń lọgun Òjó ń lọta. Emmanuel ọkọ̀ Fọláṣadé ìwọ ní ké sí bọ́sí gbangba wa ń bọ́wọ́ ijó gẹ́ngẹ́ mo lanu kó tó mo dárin ọpẹ́ fún ọ nítorí ọjọ́ ìbí rẹ tó kò láyọ̀. ńlẹ́ o ọmọ olówó òdùrú ẹ̀yin lọ́mọ olówó òdùrú ọmọ ajíbọ̀sẹ̀ ọmọ èpè òjà ọmọ òtòǹpòrò lówù ará òwò kì í ránró àwí ìmẹ́nu kúrò nítòwú nílé baba tó bí ọlọ́mọ ọmọ àjírí ọmọ àjíyìn ọmọ ajílàlà èso ọmọ alárọ̀run àjílé ọmọ ajíbọ̀sẹ̀ ọmọ èpè òjà ọmọ lágun arẹ̀ ńlẹ́ òwú ọmọ ẹfurunjẹ́ òpó ọmọ àjílà ọmọ àrèmọ́ta ń wò tójú ọmọ arígbá ńlá buwó ọmọ atẹ́wọ́ gboyè ọmọ arọ́wọ́ mẹ́wẹ̀ wá gboyè ńlẹ́ òwú ọmọ ajífẹ́gbẹ́sẹ̀rẹ́ ẹni ó kọ́ là ńlẹ́ òwú ogún ẹrú ló ní wọ́n ń pélé yun ò ní nǹkan kan ẹni ó tún là ńlẹ́ òwú èyún lójì ìwọ̀fà wọ́n ń pélé yun ò ní nǹkan kan ẹni ó jẹ́ bíi tálákà tí ò lówó rárá eléyun ló lẹ́gbẹ̀ta ya àbásọkọ ìjà sílẹ̀ òwú kò balẹ̀ bí ògbógun ẹrú abojì ìwọ̀fà abẹ́gbẹ̀lẹ́gbẹ̀ ọmọ òdúdú ọmọ ọ̀dẹ̀dẹ̀ ọmọ ọ̀gẹ̀gẹ̀ ọmọ orí ìrókò ọmọ alábìàmọ ọmọ adélangba bẹ̀gbẹ́ yọ̀yọ̀ bàbá olówó ló sì làǹlà jù ń jọ́ sí tó kẹ́ni mẹ́fà re mọ̀ọ́sà ó dìrọ̀ lẹ́dẹ̀dẹ̀ ó mú òròkè wálé à ń béèrè kí ni làgbà mi regún fi márùn ẹ̀ ṣe mo ní mo mọ tó fi ṣe bàbá yín pa kíkí ó pa ìkí ó pa sísẹ̀ ó pa ìsẹ̀ ó burin ó tún so ní bàtà ẹ̀kan náà ń búṣẹ́ lójú agbo ọmọ atẹ́nigboyè ọmọ àbọ̀rọ̀gboyè ọmọ àfọwọ́mẹ́wẹ̀ wá gboyè ńlẹ́ òwú ọmọ lábẹ́rinjọ ọmọ aṣọ lágbọ̀rẹ́ ọmọ olùsàndẹ̀kẹ̀ àjírí ọmọ póyè ọmọ àlàbí ọmọ àjìnláyé ọmọ àjìnlọ́run ọmọ alájìn tó jìn dundundun tó regbó ìbára regbó ọ̀pá àìgbowó odò lọ́wọ́ sùn akẹsàn ta ni ó wàá gbowó odò lọ́wọ́ òwú òtúkọ̀ tó bá gbowó odò lọ́wọ́ òwú èrè àpolúwa rẹ lọ ọmọ ewúrẹ́ wọlé àpòjùrù fẹ́fẹ́ kìlà àpọ́nrí jẹ tẹ́lẹ̀ tí ó kú lẹ̀dọ́ mẹ́rán ọmọ olóde àgbààgbà tán ọjọ́ ń bá kó ẹrù mi rówù ẹ̀sìn mi lójú gbáragada ọmọ àgbódigi ọmọ àgbódọ̀sí ọmọ alágbò kan girisa tó gbogbogbò tó dọ̀ká nílẹ̀ ìsẹ́rìmọ́lẹ̀ ọmọ ajíbọ́sìn ọmọ èpè òjà ọmọ adégoróyè ọmọ adégorí ìtẹ́ ọmọ èjìgbàrà ìlẹ̀kẹ̀ ọmọ ọ̀gán ọmọ eyín erin ọmọ ìwó ilé òjà béèrè owó ẹfun atótímọ́tì ọmọ ẹsẹ̀ bí ègbè ìlẹ̀kẹ̀ òkúta wẹ́wẹ́ láìsàdé ìbàdàn ta ni ó mọ pọ́kọ́ tuntun láìsàdé òwú ọmọ ọlọ́kọ́ tuntun àdá òsàrè bété ọmọ ọlọ́kọ́ tuntun àdá òsàdé mọ̀rẹ̀rẹ̀ mọ́sá ló lọ pa mọ̀wé mẹ́sẹ̀ bí wọ́n bá ń lọ lórèrè òwú àgbàdà bí òjì àtẹ̀mọ́ òwú mọ̀ wọn asákẹ́kẹ́ wíníwíní wọn bàbàjà mẹ́fà àwọn èèyàn tí ó gbọ́n àwọn èèyàn tí ó mọ̀ràn wọn aláàbímọ lówó alákọ̀ọ́nbábo wọn ní ìsákọ̀ ìsábo èwo ni ó dàgbà tí ó ṣe é sìn ẹ má mà dá wọn lóhùn ó jàre lójú ààrẹ níjẹ òwú ò lè ṣe é sìn ẹnu là wú powó ẹnu là wú powó ẹnu là wú pòdèrè kókó nílẹ̀ òwú ọmọ lábẹ́yìnjọ ẹ̀yin lọ́ máa gbòòrò gbìmọ̀ nílẹ̀ òwú ọmọ lábẹ́yìnjọ ẹ̀jẹ̀ ń dánu dúró níbẹ̀ náà má bàa sọ wọ́n lẹ́nu òwú rèé o gbọ̀n là dúró tira bó ti ń gbọ́ mi gbóríkì rẹ ẹni mi pàtàkì aya rẹ àtẹ̀gbọ́n àtàbúrò wọn ni mọ̀ kí ọ wípé tó o bá lo gba ọdún láyé ẹni ni kó o fi ṣe onímọ̀ ẹ̀rọ ẹni tó mọlé túpalẹ̀ tó tún mọ̀ tòjọ́ ńlẹ̀ o ní ṣiṣẹ́ ṣe láṣẹ Ìdùmarè o ti sọdún èyí lórúkọ Olúwa wàá ṣe púpọ̀ rẹ̀ lókè ìrùpẹ̀ wọ́n ní you will never know better yesterday the Lord will continue to raise you up and be your backup. Happy birthday to you. Long life and prosperity. You will have no better yesterday. Everything you lay your hands upon will continue to be prosper. tó Àpótieri Olódùmarè lèmi jẹ́. Happy birthday ẹni mi àtàtà. Sunday Emmanuel Òjó ọmọ bàbá Òkètòkun ọkọ̀ Fọláṣadé ẹ jáde lọ rèé wí fáyé pé ó dára ká mọ̀ ká yí ọjọ́ wa.